أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله. A dúpẹ́ fún Ọlọ́run ọba, a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. A kíra wa kú oríire oṣù Ramadan èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. A bẹ̀ nínú àánú rẹ̀ kó má ṣe jẹ́ kí a rí òpin oṣù náà wọlá ìníkù rẹ̀ Ọlọ́run wọlá la ilaha illallah. Èyí tí a máa fi ṣera wa láǹfààní ní dédé àsìkò tí a wà yìí, òun náà ni ọ̀rọ̀ nípa hajj àti umra, èyí tí ó ṣe pé yóò wúlò fún àwọn tí Ọlọ́run ọba àlékiọlá tó bá rán sí, àwọn tí Ọlọ́run ọba àlékiọlá bá yọ̀ǹda fún, tó yọ̀ǹda àrísìkí fún láti jẹ́ pé kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣe. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí Ọlọ́run ọba àlékiọlá fi ṣe bó ṣe gbé kalẹ̀, òun náà nìyẹn. Ọlọ́run ọba ní bismillahir rahmanir rahim walillahi ala nnasi hijjul bayt man istata'a ilayhi sabila. Ọlọ́run ọba àlékiọlá jẹ́ ká mọ̀ yìí pé ọ̀ranyàn ó ní ká lọ ṣàbẹ̀wò ilé Olúwa fún ọkùnrin àti obìnrin, ọmọ kékeré àti àgbàlagbà. Gbogbo ẹni tọ́lọ́run bá fún ní kápá láti ṣe kí ni láti lè ṣe ìrìn àjò yẹn, òun náà ni ó jẹ́ ọ̀ranyàn fún láti ṣe kí ni láti lọ ṣe àbẹ̀wò ilé Olúwa. Ẹ wá rí ìjẹ́ ọ̀ranyàn rẹ̀, ẹ̀ẹ̀kan náà ló jẹ́ ọ̀ranyàn ma nínú ìgbésí ayé ọmọnìyàn. Láti jẹ́ pé kó lọ ṣe àbẹ̀wò ilé Olúwa ní ọkàn pé òun fẹ́ ṣe hajj, tàbí láti jẹ́ pé kó lọ ṣe àbẹ̀wò ilé Olúwa lọ́kàn pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ ṣe umra. Eléyìí inú àwọn iṣẹ́ tí Ọlọ́run ọba àlékiọlá tó nífẹ̀ẹ́ sí jù ni. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan pé ẹnikẹ́ni tó bá ṣe umra nínú Ramadan, ó ń ṣe Ọlọ́run ọba àlékiọlá jẹ́ ká mọ̀ yìí pé umra tí ẹni yẹn ṣeun ó ṣe déédéé ìgbà tí èèyàn ṣe hajj pẹ̀lú òun ànábì sallallahu alayhi wa sallam. Ìdírè tẹ́ fi rí àwọn tí Ọlọ́run ọba àlékiọlá ṣàánú àti Ọlọ́run ọba àlékiọlá fún ní àrísìkí tí wọ́n máa lọ sí umra níkẹ̀tí nírú àwọn àsìkò tí a wà yìí. A bẹ̀ nínú àánú rẹ̀, àwa náà táwa náà ń sọ̀rọ̀ yìí, ó wù wá káwa náà lọ, bó ṣe wù ẹ̀yin náà tẹ́ ń wò wá wípé kẹ́yin náà lọ. A bẹ̀ nínú àánú rẹ̀, àrísìkí bẹ́ẹ̀ Ọlọ́run dákun mọ́sà fi sí inú àrísìkí ẹnìkọ̀ọ̀kan wa, mọ́sà dálé ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Àrísìkí bẹ́ẹ̀ tá a fi lọ sílé Olúwa, tá a lọ ṣàbẹ̀wò rẹ̀, mọ́sà dálé wa lọ́wọ́, mọ́sà dá sí wa ní ọwọ́. Bákan náà nínú àwọn nǹkan tá a fẹ́ pàkíyèsí níbi ọ̀rọ̀ ìrìn àjò hajj àti umra, ó ní wípé tí èèyàn bá láǹfààní hajj, ó dáa pọ̀ kọjá wípé ìní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ tí ó sì ṣe umura náà ní inú rẹ̀. Ṣùgbọ́n umura ni ọ̀rọ̀rùn kó lọ pé ó fẹ́ lọ ṣe umura kó wá sọ pé ó ṣe hajj, torí pé hajj ní gbèdéke àsìkò tá a máa ṣe kí ni tá a máa ń ṣe òun náà nínú Dhul-Hijjah. Ìgbà náà lèèyàn lè ṣe hajj. Ṣùgbọ́n umura ní èyíkéyìí àsìkò náà lèèyàn lè ṣe kí ni ló lè lọ. Téèyàn bá wá lọ sí hajj, ó láǹfààní àti ṣe umura nírú àwọn àsìkò yẹn, yóò wá fi òkò kan yóò fi ṣe kí ni yóò fi pa ẹyẹ méjì. Eléyìí yóò wá máa jẹ́ àǹfààní fún wa. Bọ̀tí ọ̀pọ̀lọpọ̀ kò mọ̀, kò yé sí. Kódà ẹlòmíràn mọ̀ yìí pé ìgbà tí ì bá ṣe àsìkò umura báyìí àti ì bá ṣe àsìkò Ramadan báyìí, bíi pé èèyàn ò lè lọ sí umura ni. Ẹlòmíràn kò yé pé èèyàn lè lọ sí umura tí ì bá ti ṣe irú àwọn àsìkò yìí. Láàdá tí ń bẹ tá a sọ fúnra wa ń lọ́pọ̀lọpọ̀ àwọn ọlọ́rọ̀ ní ẹ fi máa sojú kòkòrò rẹ̀. Kì í ṣe pé o lè ṣe umura nígbà tí Ramadan ò bá ṣe kí ni tí ò bá sí mọ́. O lè ṣe umura ní èyíkéyìí àsìkò tọ́lọ́run bá ti pé kó wà fẹ́lẹ́bù láti lọ sí ilé Olúwa. A bẹ̀ nínú àánú rẹ̀ kó mọ́sà ṣe hajj lílọ àti umura, Ọlọ́run dákun mọ́sà ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. Ní inshallahu ta'ala a tún máa tẹ̀síwájú nípa nǹkan tó ní ṣe pẹ̀lú hajj. Báwo la ṣe ṣe tí ó fi ṣe déédéé bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣe. Inú nǹkan tí ó pamọ́ fún èmi àti ẹ̀yin, ọ̀rọ̀ ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam tó sọ fún wa wípé khudhu anni manasikakum. Iṣẹ́ hajj yìí tẹ́ bá fẹ́ ṣe, ẹ gbà á, ẹ mú ní lọ́dọ̀ èmi ànábì sallallahu alayhi wa sallam. Ó túmọ̀ sí pé ẹni tí ó jáde kọ́ ṣe wa níbi iṣẹ́ hajj, ó ní tání, ó ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Faqad kana lakum fi rasulillahi uswatun hasana. Ọlọ́run ọba ló máa gbé ń ṣe Ọlọ́run kalẹ̀ gẹ́gẹ́ bí àríkọ́ṣe dáadáa fún wa
níbi gbogbo nǹkan pàápàá jùlọ ibi tó náà wá sọ pé a gbọ́dọ̀ ṣe àyàfi ìgbà tó bá ṣe kí ni o àyàfi tó bá jẹ́ pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí òun ànábì sallallahu alaihi wasallam bó ń ṣe abẹ nínú àánú rẹ̀ kọ́mọ́sà ṣe nírọ̀rùn fún àwa àti ẹ̀yin tó bá tún dìgbà míì á tún máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ hajj àti umra bó láti ṣe tí ó fi jọ ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.